وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة Ọlọ́run ló wúlò sómi dáfẹ́fẹ́, àṣẹ Olúwa lórun fìdè sánmọ̀, àṣẹ Olúwa mi ló mẹ́dá dúró. Ọlọ́run tó ní wá fún wa wí, Sátìyà tó lọ́rọ̀ wa yọ̀ǹda ọ̀rọ̀, máa jẹ́ ká ṣì wí káyé máa ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá àsádìẹ́ ilé ayé kún fún dàrúdàpọ̀, kọ́lọ́hún kò là wá kó tún lájọ wá. Ọmọ akẹ́gbẹ̀rú ayé fẹ́ gbọ́yé ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè, kọ́lọ́hún kò bùnyé kó tún bọ̀ wá ọmọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Alwazir akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo tún dé. Mo ti sọ níwàásí tá a ṣe kẹ́yìn, ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ó ní bọ́ lọ́hùn. Níbo lẹ̀ dáhùn ságbà lọ tí ó ní bọ́ lọ́hùn. Ṣéwájú lẹ̀ dá ó gbà ní tí ó ní bọ́ lọ́hùn. Abẹ́yìn lẹ̀ dá ó gbà ní tí ò ní bá láwùjọ. Gbogbo ohun tí ó bá mọ̀ dákun máa ṣe lọ. Ẹnìkan ò ní gbàlúbọ̀ ọ̀sà. Ó ẹ̀fọ́ ara mi ò níbo lẹ̀ dáńsà gbà lọ tí ó ní bọ́ lọ́hùn. Níbo lẹ̀ dáńsà gbà lọ tí ó ní bọ́ lọ́hùn. Níbo lẹ̀ dáńsà gbà lọ tí ó ní bọ́ lọ́hùn. Ṣéwájú lẹ̀ dá ó gbà ní tí ó
ní bọ́ lọ́hùn. Àtẹ̀yìnlẹ̀ dá ó gbà ní tí ò ní bá lọ́hùn. Gbogbo ohun tí ó bá mọ̀ dàkú máa ṣe lọ. Ẹnìkan ò ní gbàlúbọ̀sà kó wẹ̀ fọ́ ara mi o. Níbo lẹ dáhùn sàgbà lọ tí ò ní bọ́ lọ́hùn. Nínú ọ̀sà Ọlọ́run ọba tó dáyé àtọ̀run, tí wàhálà bá ń ṣẹlẹ̀ nílùú kan, tọ́ba mi bá ṣe tán tó fẹ́ làlú yẹn kọjá, tí ariwo àwọn tálíkà tó bá hàn Ọlọ́run létí, tí wọ́n ń pariwo òrura, tí wọ́n ń pariwo òrora, tí wọ́n ń pariwo wàhálà pé Ọlọ́run gbà wá, tí ariwo yìí bá ṣe tán tó bá dọ́dọ̀ Ọlọ́run, àmì mẹ́ta lẹ́fì mọ̀ pé ariwo yìí dọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin olóṣèlú Nàìjíríà, ẹ̀yin adarí Nàìjíríà, ohun ẹ̀dá níran, ohun ẹ̀dá níran, ọba mi aláwo pa, ohun yín níran. Ṣẹ̀bá ohun yín níran, ohun yín níran, ọba mi aláwo pa, ohun yín níran, ọba mi aláwo pa, ohun yín níran. Nǹkan mẹ́ta tẹ́ fi mọ̀ ó wà nínú àyá al-Qur'an. Ó ní Musa fi bẹ lọ́hun lórí Fìràhánà, àwọn èèyàn Musa, àwọn ọmọ Israelite. Ó ti tó àsìkò tó yẹ kán tú wọn kúrò nínú ìdè, nínú bondage burúkú tí wọ́n wà. Fìràhánà láàní tú wọn sílẹ̀. Bí Fìràhánà bá fẹ́ tú wọn lẹ̀ tó bá ronú, àwọn kàbá kan bẹ lábẹ́ Fìràhánà, àwọn ni wọ́n á tún dá wàhálà sílẹ̀ pé má tú wọn sílẹ̀, tó o bá tú wọn sílẹ̀ ta lẹ́rú tí ó máa ṣe wàhálà. Ó sì wá tú wọn lẹ̀, ìran wọn lẹ́rú, ìran tiwa ló yẹ ká máa control. Àwọn kabal, àwọn ni wọ́n ti Fìràhánà títí tó fi pàdé ikú. Musa wá ń bi Ọlọ́run, àdúrà mẹ́tẹ̀ẹ̀ta tó tọrọ yẹn, ó làmì tẹ́ fi máa mọ̀ pé Ọlọ́run ṣetán, ó fẹ́ la ìlú kan kọjá, Ọlọ́run ṣetán, ó fẹ́ tú àwọn èèyàn kan kúrò nínú bondage. Kí làdúrà tó ṣe? Rabbana atmisi ala amwalihim wasjudi ala qulubihim wala yuhminu hatta yara adhaban alima. Ó ní Ọlọ́run atmisi ala amwalihim, Ọlọ́run ò bá mi pa gbogbo owó tí wọ́n ní, ọlá tí wọ́n ní, jẹ́ wọ́n máa ná owó yẹn in wrong way. Ibi tí ò yẹ kí wọ́n náwó sí ká máa náwó sí. Ta ló lóun fẹ́ change owó tí bílíọ̀nù tó fi sọnù lọ? Ọlọ́run jẹ́ kí wọ́n máa sí owó lófò. Ọlọ́run jẹ́ kí wọ́n máa sí owó ní jàǹbá. Atmisi ala amwalihim, ìwọ orí ni. Wasjudi ala qulubihim. Ọlọ́run bá jẹ́ kọ́kàn wọn le. Bí tálíkà bá ń pariwo, má jẹ́ wọn ṣe bí ìgbà tí wọ́n gbọ́. Jẹ́ kọ́kàn wọn le. Bí tí wọ́n fẹ́ ṣe yẹn ni kọ́kàn kojú wọn wà níbẹ̀. Wala yu'minu dámilò. Yàtà yàrá wulẹ̀ àzàbàlẹ̀ àní. Ó ní Ọlọ́run, má jẹ́ kí wọ́n ronú pé ìyà ti dé wá bá wọn. Má jẹ́ wọ́n ronú páwọn ti lulẹ̀. Má jẹ́ wọ́n ronú pàdánwò ti wọlé bá wọn títí tí wọ́n fi rí ya ìbínú rẹ̀ Ọlọ́run. Mẹ́tẹ̀ẹ̀ta ní ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, lórí ìjọba Nàìjíríà. Gbogbo ẹni tó sí ìyàjọ fọ́mọ Nàìjíríà, ẹ máa retí ìbínú Ọlọ́run. Ìyà yìí pọ̀, ẹ̀yin ò jáde ńlú ni, ẹ kọjá ní street ni, tẹ́ ẹ bá kọjá lójú òpópó by the right, ẹ ra wọn tí wọ́n tó fi po. Wọ́n tó fẹ́ tó kìlómítà 10. Ńbẹ́nu wọn tó ti sunrun ọjọ́ 3 níbẹ̀, ńbẹ́nu wọn tó jẹ́ kó ti sunrun ọjọ́ kan, ibẹ̀ wọ́n ti jí ọ̀kadà ẹlòmíì, ibẹ̀ wọ́n ti jí mọ́tò ẹlòmíì, ibẹ̀ ni mọ́tò ti gbá ẹlòmíì, ibẹ̀ lẹlòmíì ti sorí burúkú ayérayé. Ní òdì kejì, ẹ ra wọn tí wọ́n ń tò fowó. Tí báńkì bá wà ń bẹ̀, ẹ ra wọn tí wọ́n ń tò fowó. Gbogbo hold-up tí ò necessary ni wọ́n ń ṣẹlẹ̀ ní ìlú. Alaysa minkum rajulun rashid. Kò sẹ́ni orí ẹ̀ pín mọ́ láyé ni. Tádánwò fi wá gbáyé tó báyìí. Ọba mi sì ń wò yín ran, ohun ẹ̀dá níran. Ohun ẹ̀dá níran. Ọba mi aláwo pa, ohun ẹ̀dá níran. Ọba mi aláwo pa, ohun yín níran. Ohun yín níran. Ohun yín níran. Ọba mi aláwo pa, ohun yín níran. Ọba mi aláwo pa, ohun yín níran. Ní àwọn advanced country,
pàápàá jùlọ nílẹ̀ Lárúbáwá láwọn kọ́ńtì tí wọ́n lépo ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì lọ́dún àwọn ọmọ ìlú wọ́n kàn ṣàdédé rí àláàtì lákàntì gbogbo wọn excess crude oil owó tó ṣẹ́kù níbi orí epo wọn ní tò wọn ní ṣe wàhálà ó kálukọ́ kan wọn rí àláàtì ni owó epo ìlú tàbí ọsí ata epo júye tá a lérò pa lè ta lọ ó wá ṣẹ́kù iye báyìí àwa pín lórí fígọ̀ yìí ọmọ ìlú wa iye tó kàn kálukú ni yàtọ̀ fún sálárì wọn kálukú ọgbà wọn sì sẹnu múrẹ́ àmọ́ ní Nàìjíríà kò sí ọmọ ìlú tó rí owó ss gbà báwọn sẹ́nétọ̀ àwọn rẹ́ẹ̀pù àwọn gómìnà tí wọ́n bá rí gbà lóko kò sí ọmọ ìlú tó rí gbà owó tá a wá ṣiṣẹ́ tá a ṣe wàhálà tá a sweat tá a làágùn ká tó rí a tún fẹ́ gbowó ní báńkì ó tún dọ̀ràn ṣé dandan ni kẹ́ ẹ dára yín láàmú nítorí pé ẹ fẹ́ gbéjọba fúnra yín ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ra yín léèmọ̀ tẹ́ bá fẹ́ ra yín léèmọ̀ gbogbo ẹni tó sí ìyàjọ fọmọ Nàìjíríà báyìí káì ọmọ Nàìjíríà akúrọ̀jú tó pọ̀ akúrọ̀jú gan gbogbo ẹni tó lọ tó ìyà yìí jọ ẹ pàdé Ọlọ́run níbi tá ìlérò àrọmọdọ́mọ yín wá jẹ ká kọjá apá gbogbo ẹni tó lọ́wọ́ níbi ìyà tí ń jẹ ọmọ Nàìjíríà yìí àwọn orílẹ̀-èdè kan lásọ yìí bí ó ṣe wà láwọn ìlú tó lépo bẹ́ẹ̀ ló wà láwọn ìlú tí ò lépo wọ́n bá dásìkò ọdún àwọn ìlú tó lajú láyé bíi US mi mọ̀ mọ́ọ̀chì nípa ti UK àwọn náà máa ń rí alert owó ọdún wọn kálukọ́ kan rí lákàntì ẹ̀ lọ owó ọdún nù èwo lẹ rí ní Nàìjíríà ètò dojúlówó gan àti rí ẹ jẹ́ ká ronú owó yín níran owó yín níran ọba mi aláwọ̀ pa owó yín níran ọba mi aláwọ̀ pa owó yín níran. Ànábì ní man istaghala bima la ya'nihi fatahu ma ya'nihi ẹni tó bá keep ara busy. If you keep yourself busy on doing something that doesn't concern you, what really concerns you will escape your hand. Allah. If you keep yourself busy on something that doesn't concern you, you will miss what really concerns you. Ẹ lọ keep ara yín busy. Bàbá fẹ́ dìbò, nǹkan kó lé kádàrá ẹ lọ. Ẹni Ọlọ́run bá rí ó gbé bẹ̀. Ìbá gbé Òbí bẹ̀. Ìbá ní Tinubu ni. Ìbá Látìkù ni. Ẹ jẹ́ kó nǹkan kó ṣàyè. Gbogbo ète ìjàmbá òṣèlú tí wọ́n bá lè lò fúnra wọn ẹ jẹ́ wọ́n jọ lò láàrin ara wọn kó má kan tálíkà kó má kan mẹ̀kúnnù Ọlọ́run kó má kan àwọn tí wọ́n ń jẹ ìyà kó má kan àwọn tí wọ́n wà ti receiving end. Kí ló dé ìjọba Nàìjíríà mo bí Ọlọ́run ìjọba Buhari ibi ọ̀rọ̀ ń bá lọ yìí nígbà tá a fẹ́ dìbò ní 2019 múùdù kan ní gbogbo wa gbé jáde o ní February 2019 la bá ń pè ní February ní a bá ní wọ́n fẹ́ yẹ̀bò kúrò ní February nítorí pé wọ́n pè ní February wọ́n wá change ẹ̀ kúrò ní February wọ́n gbé lọ sí March ní gbogbo èèyàn bá ń pè kò sí problem March yẹn náà aṣọ di March for Buhari torí pé kí ni a fẹ́ Buhari àmọ́ múùdù tó wà ní ìsìn ṣé fẹ́ Buhari náà dẹ̀ ní múùdù tó wà ní February 2023 ṣé fẹ́ Buhari láàpẹ̀lẹ̀ yìí àbí fẹ́ kí láàpẹ̀lẹ̀ yìí ti ń bẹ níta yìí. Owó ẹ̀dá níran. Owó ẹ̀dá níran. Ọba mi aláwọ̀ pa owó yín níran. Ọba mi aláwọ̀ pa owó yín níran. Al-Qur'an ní innal ladhina fatanu al-mu'minina wal-mu'minati thumma lam yatubu falahum adhabu jahannam wa lahum adhabun harim. Gbogbo ẹni tí bá ń fìtínà àwọn tí a gbọ́ lọ́n gbọ́ tó kó wọn sínú ìṣòro ayérayé thumma lam yatubu tí ò wá ronú kó túbá kó repent. Ọlọ́ni walahum adhabun harim máa jẹ wọ́n níyà láyé máa yẹ̀yẹ́ wọn láyé tó bá dọ̀run gbogbo òun tí a bá rí wọn kí gbogbo àwẹ̀ ẹ dákun orí wo lẹ fẹ́ fi ru gbogbo àdánwò ọmọ Nàìjíríà níwájú ọ̀la. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share lecture yìí 20 times tàbí 23 torí pé 2023 láwà ẹ bá mi share rẹ̀ Ọlọ́run mi ò wọlá abẹ́ ṣe share rẹ̀ tó aburú 2023 election kò ní kàn yín kò ní kàn wá náà. Ṣàgẹ́rì tànà Bùsákà fi mẹ́la tàtòdèrè kò. Takunu lillahi madha ìnà tẹ́lẹ̀ kọ́. Takunu lillahi.
الله ماذا إن تلقوا. ẹ̀yin kabal tẹ́ kóra yín jọ tẹ́ ń fi Nàìjíríà lògbòlògbò fúngbà díẹ̀ ni. Likulli bidaya nihaya. Gbogbo tó bá níbẹ̀rẹ̀ ni ó lópin. Orin Síkírù Àyìndé Barrister lọ́pọ̀ gbà tó bá lọ́jú pọ̀ máa rántí orin yẹn tí ń bá rántí Kùránì tí mo rántí àdísì tán máa wá fi tiẹ̀ lé gbogbo tó bá ti níbẹ̀rẹ̀ òun láti lópin ni. Bóyá bí èyí ò ṣe èyí tó burú jù bẹ́ẹ̀ lọ ìbá ṣe ẹ̀mú kí Abíọ́lá. That was 30 years ago. Ẹwà tìgbà tó ti kọrin ẹ̀yin kabal ẹ̀mọ̀ kìíní kan dájú tọ́lọ̀ ń bá ṣe tán tó bá fẹ́ liberate àwọn tẹ́ ẹ mú sìn lẹ́rú ẹ kàn rí pé gbogbo ọmọ dàrú ni gbogbo ń tẹ́ plan kó máa jẹ́ praise fún yín ó máa di cause fún yín ó máa di tó máa attract the wrath of Almighty Allah. Because we are suffering, the masses is suffering. We are not in hellfire. We are not yet in Yawm al-Qiyamah, top place of hellfire. Sínú náà jahannama kí ló dé tí Nàìjíríà gbóná tó báyìí. Ẹ̀yin wo lẹ mú ẹ̀mí Nàìjíríà dúró tẹ́ mú dání báyìí. Tẹ́sí mọ̀ pé Ọlọ́run gbẹ̀mí tí yín náà níjọ́ kan. It's a matter of time. Kò lè continue báyìí láíláí. Tẹ́ bá tó bá rí èèyàn fẹ́ rìn, èèyàn fẹ́ gba wájú ẹ̀, o block ẹ̀, Ọlọ́run ní ọ̀rẹ́ gbẹ̀gbà. O tún block ẹ̀, Ọlọ́run ní ó tún rí left gbà. Má try rẹ̀ mọ́, tó bá tún try rẹ̀ ìwọ gangan lẹ́sìn tí ó gùn débi tó lọ. Anytime block, ó possible kó jẹ́ pé blocking time fún yìí gangan ni ló máa padà head fifty rẹ̀. Kí ló dé tẹ̀ fílẹ̀ ní ọba rí ọ wọlé, Àtíkù bá wọlé, Òbí bá wọlé, Tinubu bá wọlé, aníkẹ́nìkan ti wọlé kó bá change system ìlú yìí. Ó mì pé ẹ̀ ń bẹ̀rù kankan lára ẹni tẹ́ block yìí. Báwọn Yorùbá fẹ́ràn ẹ̀ tẹ́lẹ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí ronú pé kí lẹ̀ ń bẹ̀rù lára ọkùnrin. Kí lẹ̀ ń bẹ̀rù tó bá jẹ́ pé ni tó máa ṣe bẹ́yìn ṣe ni kò yẹ ká ẹ bẹ̀rù ẹ̀. Ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀gá yín nínú àbòsí ní ń bọ̀ yìí tẹ́ mọ̀ pé yóò tú gbogbo àbòsí nǹka ọmọ gbogbo ọ̀nà tẹ́ẹ̀jọ́ fi dì ọ̀fẹ́ túká. There is every probability pé yẹn lè fi wá gbogbo ọ̀nà. Èmi ò rí orílẹ̀-èdè tí àwọn alórí ìlú máa ń bára wọn jà tó wá jẹ́ wípé ọmọ ìlú ní ọmọ sọ́fà ọmọ ìlú ní ọmọ jẹ ìyà ń bẹnu èèyàn tó jẹ́ pé lójúmọ́ kò lè rí lórí ọjà tí ń ta ju 2,000 naira lọ. Nígbà tí ọ̀wá tàmọ́ yìí ń kọ́ mo dé ilé oúnjẹ èèyàn ńlá kan èèyàn pàtàkì nílùú Ìbàdàn tí wọ́n bá dé ilé oúnjẹ yẹn èèyàn rò pé ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù ni mo dé ibẹ̀ láti kí àwọn tí mo bá nílé oúnjẹ rẹ̀ èèyàn lè kà wọ́n láàrin kàwọ́ méjèèjì. Kí ló dé? Ó láwọn èèyàn rówó ara jẹ wọ́n lè ṣe transfer ní oníyàn mélòó ló ní transfer lọ́wọ́. Àdánwò yìí wá lè débi pé online transfer náà ò tó wá ṣiṣẹ́ dáadáa mọ́. Ó transfer owó mi yọ hangi ọjọ́ kẹta ló tó rí àlá àti jẹta omi tó tí ò lọ ó ti transfer owó síyàn ó ti sọ pé kò lọ ó ti tún transfer rẹ̀ lẹ́ẹ̀mejì sẹ́lòmíì nígbà bá di bí ijọ́ kẹrin tẹ́nìyẹn ti náwó tán ẹ wo àdánwò ẹ fún wa lówó ẹ tún kó asóko gbèsè bọ́ ọ bá pe ẹnìyẹn pé owó tí mo ránṣẹ́ ó mà ti pé mẹ́ta yóò ní èmi ọmọ èmi ti náwó tán mo náwó lọ́ntẹ̀mí ni tẹ́yìn ò sì ní kọ́bọ̀ tẹ́ fún wa. Ó wò yín níran Ọlọ́run. Ó wò yín níran ọba mi aláwọ̀ pa. Ó wò yín níran ọba mi aláwọ̀ pa. Ó wò yín níran. Afáàní máa kúndùn máa yàtọ̀ máa ná lórí òyòdìrí kù. Tẹ́jìrì rí yẹ òbí mẹ́la tẹ̀sí tẹ̀yìn sùfúnù. Tẹ́jìrì rí yẹ òbí mẹ́la. ما كل ما يتمنى المرء Not everything you plan for you can achieve in this life. Everything you are planning for is not achievable. You will surely fail on some. A plan pé ẹ fẹ́ block èèyàn, a plan lórí pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí. Ẹ rí sáyìn pọ́lọ́wọ́ ọgbà fún yín, nǹkan yẹn ò lọ. Ẹni tó bá jẹ́ olórí ogun torí ẹ̀ bá pé tó bá apply method kan tó bá rí pé kíní yẹn work wá sáré withdraw kó o má pa padà lose ju nǹkan tó lérò pé o máa lose lọ. Kì í ṣe gbogbo ntẹ́dà bá plan fún ló lè achieve. Ẹ plan nǹkan ó fail ẹ tètè withdraw. Ẹ dá ọmọ Nàìjíríà padà sórí àlàáfíà kí èpè wa ọmọ pààyàn tìrantìran.
képe wa ọmọ sọ yín dá láàbò ara tìrantìran kẹ́ ẹ má wá ilé yín ti tìrantìran ara ní ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ̀ ń dá wàhálà yìí sílẹ̀ àmọ́ yín àmọ́ lọ́mọ yìí tí wọ́n bá ń pè kàbá ta ni ẹ sọ ń súná kàbá ń jọ wọn bí ebe ẹ̀yin kan lẹ kóra yín jọ lẹ́rù pé ti ju Ọlọ́run lọ tẹ́ kó wa sínú àdánwò yìí bí ẹni ẹ̀sẹ̀ lọ torí ẹ̀ bá pé jù torí ẹ̀ pé dáadáa tó bá wà lórí ọkọ̀ ojú omi lórí ship ó ń lọ lórí agbami òkun ní turbulence wá dé sẹ́yìnlọ̀ torí ẹ̀ bá pé kò gbọ́dọ̀ bá turbulence fà mọ́ ibi tí turbulence bá gbé lọ náà ló máa follow torí tó bá lóun á bá turbulence fà á sink ship á capsize nítorí láti ṣe ni pé tó bá jẹ́ pé north ló ń lọ ní turbulence wá gbà padà sí west ó máa follow west bó ṣe jìnnà tó náà yóò máa follow ẹ̀ lọ ni o tí ò bá fẹ́ sink tó bá rí pé turbulence yẹn lọ tán á wá navigate rẹ̀ padà asset wa fèsì ọ̀nà ibi tó yẹ kó lọ bó ti yẹ kó ń kà láàká yìí máa plan láyé nù tẹ́ bá plan nǹkan tẹ́ bá rí pé kíní ìfẹ́ yíwọ́ ọjọ́ mélòó lẹ́ẹ̀fi control gbogbo àwọn tẹ́nìkan sokùn sọ́rùn àwọn kan ní àsokùn mọ́rùn electricity àríná lò àwọn kan sokùn mọ́rùn omi àrómi lò àwọn kan sokùn mọ́rùn security àrí lò àwọn kan tó sokùn mọ́rùn owó àrówó lò àwọn kan sokùn mọ́rùn epo àrépo lò àìmọye èèyàn ló ti kú sọ́kùtù àìmọye èèyàn ní páyà tí ń ṣẹlẹ̀ yìí ti rán sọ̀rọ̀. èèyàn mélòó lẹ fẹ́ sàkáǹtì iwájú Ọlọ́run kó kú nígbà tó ń ṣèjọba èèyàn mélòó. تسقي سفن تجري رياح بما لا تستحي سفن. Ànábì ní ثلاث مهلكات nǹkan mẹ́ta kan bẹ ìmọ̀ ń pa ẹ̀dá rẹ̀ ni ìmọ̀ ń cause destruction ẹ̀dá. Su'u muta'a Ànábì ní ojú kòkòrò wọ̀bìà ó kó ìjẹ ó tó kọ́ ìjẹ bójú kòkòrò yẹn bó ṣe ń rí owó náà lójú kòkòrò ń pọ̀ sí gbogbo ilé ìtọ́ kálukú yín kó sílé ẹ̀ lè ná tán gbogbo yín bú àwọn nǹkan pé wọ́n kówó lé majority olóṣèlú tí ń bẹ Nàìjíríà wọn ní bank account ebi yàrá gbogbo yín kówó sí torí ìdágìrì ìbò ní gbogbo yín kó jáde àtẹni tí ekele mú lọ́wọ́ àtẹni tí ò mú lọ́wọ́ ta lọ́wọ́ ẹ̀ mọ́ bí pín kówó pamọ́ lẹ́nu ṣe tálíkà tí ò lówó èlò ló fẹ́ kó sílé bó bá ṣe kó ló ti máa kówó sí láyé ẹjọ́ nǹkan tó bá dájọ́ lọ́dún kan ó lè má pé 1 million bó bá rí 100,000 bẹ́ẹ̀ kọ́ máa dúpẹ́ ni n kò jẹ́ pé ìjọ 100 naira ìjọ 200 naira ní dájọ́ ẹ̀yin náà lẹ́jọ́ ń kówó pamọ́ sílé ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀jẹ́ ń kówó pamọ́ sílé níjọ́ tẹ́ ẹ ti ṣòfin ló ń kálukú yín ti sọwọ́ di dọ́là ẹni tí ò sọwọ́ di dọ́là nù yín owó yẹn bó ṣe lè wọ́ pàtó ẹlòmíì ti lọ fi ra ilẹ̀ tó jẹ́ pé àrọ́mọdọ́mọ rẹ̀ ò lè lò tán ẹlòmíì ti lọ ra àwọn exotic cars ẹlòmíì ti transfer owó yẹn lọ bí tó jìnnà tán ti change ẹ̀ sí dọ́là ebi dọ́là níbẹ̀ lè gbogbo yín sìn kí ló dé táwa wá dáràn kí ló fa wàhálà àbẹ̀kún náà màkúlù máa yàtà máa ná. nálì mari òyòdèrè kò. Ànábì ní wàhálà mutabi'a ojú kòkòrò ìfẹ́ ẹnu personal desire ntẹ̀mí fẹ́ ló gbọ́dọ̀ ṣeé bí gbogbo Nàìjíríà ò bá fẹ́ kó kàn mí tí mo fẹ́ ní mọ́mẹ́ǹtì yìí ló gbọ́dọ̀ ṣe Ànábì ní máa ń destroy èèyàn ojú kòkòrò àti kíni ìfẹ́ ẹnu Ànábì ní máa ń destroy èèyàn wọ́n àjẹ́ abúlé obìnrin ààyè kẹ́dà ó máa wà proud of his brain kó máa kẹ́dà máa jọrọ ẹ̀ lójú pẹ̀lú brain ẹ̀ pé with this calculation kò gbọ́dọ̀ máa work lóòótọ́ Ọlọ́run náà ló lágbára bẹ̀ tó fáwọn èèyàn náà o calculation mi Ànábì lẹ́ni torí ẹ̀ bá ti dà pé ní máa ń believe pọpọ lòun ló pé jù ní máa ń believe pé ní máa ń jọrọ ẹ̀ lójú pẹ̀lú brain ẹ̀ Ànábì ní tí ó parun. màkúlù máa yàtà máa nà lè má rè òyòdèrè kò tẹ̀jìrì ríyáwó bí máa látẹ̀sí tẹ̀yí sófònù tẹ̀jìrì ríyáwó bí máa látẹ̀sí tẹ̀yí sófònù. Alexander the Great ìgbàgbọ́ nínú ìtàn pé òun ni personality kan tó jẹ́ pé kò síbi tó dé lórílẹ̀ ayé tó gbà nowhere contain Alexander the Great in the world nítorí pé tí bá lọ ìlú kan odidi ìlú ní òtún kó dání
kò sí bí ó ṣe wọ bí kan gbogbo bí ó fún lójú ẹsẹ̀ ni torí n tó tẹ̀lé ti pọ̀ jù. Alexander the Great tó wá lágbára tó yẹn ọjọ́ tó wá jáde láyé coffin tí wọ́n fi sí pósí tí wọ́n fi sí kò ju 6 feet lọ ó sì contain ẹ̀ pátápátá tí òkun kankan lẹ̀ mọ́. Àtẹ̀yìn àti gbogbo agbára tẹ́ ẹ ní tí ó contain yín láti ẹsẹ̀ bàtà mẹ́fà ni. Tẹ́ ẹ bá wọ̀lú kan bí sójà ti ń dààmú lọ lọ́lọ́pàá ń dààmú lọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn mobile ó kálukú ọmọ aranjú wọ́n á wá dàbí ẹni pé ìlú yẹn ti fún àmọ́ ń jọ ẹ̀ bá kú bósí tó gbé yàrá àdúrà mi wọ́n sọ fún yín kó jẹ́ ẹsẹ̀ bàtà mẹ́fà lọ. Bósí tó gbé awó lọ́wọ́ mi ẹsẹ̀ bàtà mélòó lẹ́rù sí náà èyí tó tún gbé ta ló ti tún kú nù wọn tó tún gbé gbogbo wọn mi. Ẹ lọ ronú gbogbo àwọn tí wọ́n jọ ṣèjọba First Republic nígbà Ṣàgàrí fi ń ṣèjọba mélòó wọn ló kù láyé lónìí. Ẹ lọ ronú gbogbo àwọn gómìnà yẹn lẹ́yìn bàbá tó ṣe gómìnà lẹ́kọ̀ọ́ ńgbà yẹn ó kọ bàbá tí jẹ́ Jákàndé lẹ́yìn bàbá yẹn bẹ́ẹ̀ ni pẹ́ nìkan péré ló tún kù àwọn méjèèjì náà relevant mọ́nú ayé. Ọdún wo ni Ṣàgàrí ṣèjọba tí gbogbo wọn fi tán bí ẹni pé àwọn méjì péré ló kù láyé. Àwọn méjì tó kù náà ẹ sọ public function tẹ́ ẹ lè pè wọ́n sí tí wọ́n relevant ń bẹ̀rẹ̀. Kí ló wá dé tẹ́ ẹ wáyé mọ́ yà? Makulu ma yatamana limari oyodiriku. President Buhari ọ̀nà méjì ń dúró dè ọ́ tọ́lọ́ ń bá jẹ́ kó orí ọ̀nà yẹn lò ìbá dáa jù tán yányán tí wọ́n bá rubbish ọ̀nà yìí mọ́ President Buhari lára. Àkọ́kọ́ ọ̀nà tí ń dúró dè President Buhari láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ democratic system of government. I'm not talking of military government. Democratic system of government. Kò ṣẹlẹ̀ rí kí northerner kan kó wà ní president kó wá hand over power fún ẹni southerner kò tí ì ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ lọ ka ìtàn dáadáa. Ẹnìkan tó jẹ́ Haúsá kó wá gbé agbára àjọba nínú democracy kó wá gbé agbára àjọba kó wá gbé fún ẹni tó jẹ́ southerner bóyá Yorùbá tàbí Ìgbò kò tí ì ṣẹlẹ̀ rí. Àsìkò yìí lẹ ò bá gba ọ̀nà ẹ̀ President Buhari ọ̀kan nu ọ̀nà tí ń dúró nù tọ́lọ̀ ń bá ní kí Tinubu tàbí Òbí ọ wọlé ọ̀nà yẹn ọba wà nù rẹ́kọ̀dù forever pé the first president tó jẹ́ northerner tó dẹ̀ finú fẹ́ dọ̀ gbéjọba fún southerner kò tó ṣẹlẹ̀ rí o. President tó wá láti north kó hand over fún northerner ìyẹn náà ṣẹlẹ̀ rí. Ètò mi pé Bátìkù náà bá tún wọlé is another issue entirely. Àmì ètí apariwo jù ni kó jẹ́ from the north to the south. Ìyẹn ò bá mú ariwo dání gan tọ́lọ́mbá Látìkù ní ọwọ́ ilé kò sí ní tẹ́nibọ́dì rí ó ṣe. Tí àwọn bá ti gbégbá náà fìtínà tí wọ́n fẹ́ tó yìí ń kálukọ́ gbà fọlọ́ ni. Èèyàn méjì ò lè jókòó lórí àga kan náà lẹ́ẹ̀kan náà. Bọ́lọ́mbá dẹ̀ ní Tinubu ni bẹ́ẹ̀ dínà jù bẹ́ẹ̀ lọ yóò dé bẹ́ẹ̀. Gbogbo bí ẹ̀dá bá rí ó gbà gbogbo bí ẹ bá rí bí ẹ dínà dé ẹ̀nà tẹ́ǹdì yẹn gangan ni ó padà dọ̀nà fún. Bọ́lọ́mbá dẹ̀ ló bí ni kò sí tẹ́nìkan rí ṣe ó wò yín níran. Ó wò yín níran. Ọba mi aláwọ̀ pa ó wò yín níran. Ọba mi aláwọ̀ pa ó wò yín níran. The second honor to await President Buhari is the last chance to unite Nigeria as a country. The second honor which is awaiting the first honor for President Buhari will have been the first president to hand over the mantle of power from a northerner to a southern president. If it happened that Tinubu or Obi win the election. If not, the first president from the north that will hand over to another northerner. That would have been a great history for President Buhari. If this election is not scuttled. The second honor will be the last opportunity which Nigeria have to unite the country as a single country. This is a golden opportunity to unite the country again. That's why nobody should toy with the unity. Nobody should toy with nobody should toy with this coming election. Don't play with it. Leave it, let it go as Almighty Allah want it. Whoever Almighty Allah want him to be the president, the person, let him be there in peace. But with this situation of no money,
no fuel, kò sówó, kò sépo. Ntí ó dá sílẹ̀ apọ̀ mẹ́ẹ̀dá lè mọ́ka ibo lẹ̀dá ń ságbà lọ. Tí ò ní bólúwa níbo lẹ̀dá ń ságbà lọ tí ò ní bólúwa. Ẹ dákun, we fought with our sweat. Ọjọ́ tá ń dìbò ní 2019. We were all voting under scorching sun. Tóun yẹn gbóná janjanjanjan. Àmọ́ today, we are about to make another vote in regret. In tears and regret, we are about to make another vote. Kí ló fà á? No fuel. Kí ló fà á? No money. Our money which you work for, we put the money in the bank. We are not begging for anything. Let them give each and every one of us their money in peace. Àwọn tí wọ́n jẹ́ POS, àwọn wá di baálé àdúgbò báyìí. Èyí tó bá lówó lọ́wọ́ yóò mọ yan fọ́ndání. Lórí 5,000, 2,000 ló máa san o. Lórí 5,000. Bá a dẹ̀ rówó àjẹun. Ṣé gbogbo èèyàn ló ní àkáǹtì tí ó gba transfer ni? Wàláhì mo fọlọ́ ń búra ilé ìtẹ́ ń bá bọ̀ yìí. Ohun ẹ̀dá níran. Ohun ẹ̀dá níran. Ọba mi aláwọ̀ pa. Ohun ẹ̀dá níran. Ọba mi aláwọ̀ pa. Ohun òye níran. Ìran Yorùbá látòkè délẹ̀. Alaysa minkum rajulun rashid. Kò sẹ́ni orí ẹ̀ pé mọ́ ni nínú ìran Yorùbá. Why tó jẹ́ pé every 30 years lẹ́ẹ̀mọ̀ sí àgbákò fúnra yín. Àforó yaró kì í jẹ́ kóró ọ̀tàn. Why tó jẹ́ pé ìran Yorùbá ẹ máa ń celebrate èèyàn nígbà tó bá kú. Ẹ kì í celebrate èèyàn lójú ayé ẹ̀. Ìran Yorùbá wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá. Wọ́n ní bá mi nàmọ́ mi kò dénú ọlọ́mọ. Kí ló dé tó fa ọmọ rẹ fẹ́ lómi ìpè kọ́bọ̀ ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìran Yorùbá ní jẹ́ bẹ́ẹ̀. Ó dìgbà wọn bá tó bàtọ̀ ọmọ wọn kan jẹ́ kí ìran Yorùbá tó unite bá gbẹ̀san. Ìgbà tí wọn ò tí ì bàtọ̀ ọmọ wọn jẹ́ wọn ní unite. Wọ́n unite lórí ọ̀rọ̀ Awólọ́wọ̀. Ìgbà tọ́rọ̀ Awólọ́wọ̀ tó já sẹ́wọ̀n. Ìgbà tọ́rọ̀ Awólọ́wọ̀ tó já sàdánwò. Ìgbà yẹn ni gbogbo wọn tó unite. Ha wọn rẹwà jẹ ni. Ha nígbà ariwo lásán woro. Tọmọ Ìgbò tó bá halẹ̀ lásán. Pé níjọba yìí àdá wàhálà lẹ̀. Federal government ọmọ bẹ̀rù. Tọmọ Yorùbá bá ní lóṣù mẹ́wàá lẹ́ni àdá fìtínà lẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ó sùn ni wọ́n mọ̀ hàn. Tọmọ Yorùbá ariwo lásán ariwo wóró. Ẹ dákun ogun gbérí ọdẹ wo lọ́nà bọ́ǹbù bí ayé bá dé yìí. Ogun gbérí ọdẹ wo lọ́nà. Kẹ́yìn ò gbé oúnjẹ kọrùn kọ́ wa ní ẹ̀yìn bọ́ǹbù. Wàláhì ẹran ara rẹ̀ ibi tí ó fọ̀n kádé wọn ní rí tí ó tó ìkà nínú ẹran ara rẹ̀. Modern warfare ń bẹ láyé. Ẹ̀tọ́ ọ̀nà tó yẹ kẹfọ́ kí ló dé tá a fẹ́ máa dára wa láàmú báyìí. Ìran Yorùbá kí ló dé tá kì í fọ́ kí fara wa. Nígbà tí wọ́n unite lórí ọ̀rọ̀ MKO Abiola Muslim ticket làwa Yorùbá la fi bàjà títí tí wọ́n fi dìbò. Nígbà tí wọ́n wá dìnnà Abiola ní access láti wọ presidency níran Yorùbá tó unite lórí wọ́n rẹ ọmọ wa jẹ́ ni. Wọ́n rẹ̀ jẹ́ ni ànígbà wọ́n rẹ̀ jẹ́ ni kán tó rẹ̀ jẹ́ ńkọ́ kílẹ̀ ń wò. Ọ̀rọ̀ Tinubu ní tó ń bẹ̀rẹ̀ Yorùbá ò unite lórí ẹ̀ títí dàsìkò yìí. Ó nọ́mà gbogbo ọ̀ràn kan ni yóò fi unite lórí a single person kò possible. Àmọ́ o ǹjẹ́ ìgbégbàna tó dáa ǹjẹ́ ìrònú dáadáa ló fà tó jẹ́ pé ní ọmọ yín tí bá ń dé presidency ìwọ̀nba ní ọmọ ṣe fúnra Yorùbá mọ́. Torí wọn ò sọpọ́ọ̀tì OBJ bàbá Ọbásanjọ́ àwọn tó gbé sípò ló ṣe dáadáa fún jù mélòó ló ṣe sílẹ̀ Yorùbá tó fi kú níbẹ̀. Nítorí pé ńgbà tí ń lọ dìbò ẹlẹ́wọ̀n lọ́mọ Yorùbá ń pè ó dìbò wọlé tán kí wọ́n tó máa lọ gbàjẹgbàmú lọ́wọ́ ẹ̀. Ìran Yorùbá ọjọ́ wo la fẹ́ ronú ibo lẹ̀dá ń ságbà lọ tí ò ní bólúwa níbo lẹ̀dá ń ságbà lọ tí ò ní bólúwa ṣèwájú lẹ̀dá ó gbà ní tí ò ní bólúwa àdéhìn lẹ̀dá ó gbà ní tí ò ní bàlá o. Gbogbo ohun tí ó bá mọ̀ dákun máa ṣe lọ ẹnìkan ò ní gbàlúbọ̀sà kó ẹ̀fọ́ ara mi o níbo lẹ̀dá ń ságbà lọ tí ò ní bólúwa. Bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ ibo ẹ wà. Kábíyèsí yín
Ọlọ́run ló gbé yín sípò a fún yín lọ́wọ́ tó yẹ ká fún yín bàbá wa ní Ilé Ifẹ̀ àsìkò honeymoon yàgò rẹpẹtẹ kọ́ lélẹ́yìí o torí tẹ́ bá lè máa ṣe honeymoon ẹ lè lo ọdún kan bẹ́ẹ̀ bá lo tẹnìkan tán ẹ tún lo tẹlòmíì ìjà tó ṣẹlẹ̀ láàrin Tinubu àtàrẹgbẹ́ àtòsíbàdò ta ló parí ẹ̀ bàbá wa Aláàfin ló gbìyànjú láti parí ẹ̀ ikú ló dá bàbá lọ́wọ́ kọ́ Arẹ́gbẹ́ ti wá bá bàbá Aláàfin Tinubu ti wá bá bàbá Aláàfin Òsínbàjò ni wọ́n ń plan àti pè táàrẹ̀ fi dé kó tó wá dọ̀lọ́jọ́ bóyá tí wọ́n bá rí jà yẹn parí ni bóyá fìtínà yìí ò ní tó báyìí ta ló sọ pé àwọn tí wọ́n dákẹ́ tí wọ́n fọwọ́ lẹ́rán tán wòran yìí ta ló sọ fún yín pé wọ́n lágbára látàkìrà náà sọ gíran fíìmù kan amọ́sọ̀tì. Inna al-bawdata tudmimu kilata al-asadi. Inna al-bawdata tudmimu kilata al-asadi. Bàbá wa síwájú mo ti sọ wá sí ẹ̀ ti pẹ́. Látàkìrẹ́nà sọ̀gìrà. Mo ní bàbá kì náà ẹ kú àwọn ọmọ yín mọ́ra ẹ má fojú di wọn ẹ̀yin lẹ tírẹ́ẹ̀nì wọn sójà tó bá tírẹ́ẹ̀nì ọmọ bí ó ṣe mú bọn tí bọn bá ti dọ́wọ́ ẹ̀tàn kọ́ra máa dọ́jú orí ni o. Látàkìrà náà sọ̀gìrà Fíìmù àràrá tọrọ bá dọ̀rọ̀ ọjà ẹni tó kúrú mọ́lẹ̀ ni wọ́n ń pè ní àràrá má fojú di tọrọ bá dọ̀rọ̀ ọjà. dọ́tà tudmimu kilata al-asadi. Ẹ̀fọn tẹ́rí yẹn ẹ̀fọn ò lè pa kìnìún àmọ́ lè gbomijé lójú ẹ̀. Ẹ̀fọn kéré eṣinṣin kéré sí n tó lè pa kìnìún àmọ́ lè kó sí rí ẹrí ẹ tó bá fẹ́ kó sí lójú tí kìnìún ń gbórí kiri báyìí yóò fìtínà kò sì lè pa bó ṣe kéré mọ́ kò lè pa òun náà ò lè pa kìnìún o kìnìún náà ò lè pa òun náà àmọ́ ó lè gba omijé lójú kìnìún tó bá kó sẹ́yìn ju kìnìún omijé ọjà bọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Látàkìrẹ́nà sọ̀gìrà fíìmù ẹ má fojú ti ara látọ̀rọ̀ bá dọ̀rọ̀ ọjà. Bàbá wa ní Ilé Ifẹ̀ ẹ dìde àwọn ọmọ yín nì bóyá tẹ bá parí eléyìí ká tó dìbò bóyá wàhálà yóò dínkù. Aláàfin ló bẹ̀rẹ̀ píìsì yìí pé kí kálàáfíà jọba Aláàfin Adéyẹmí lọ ẹ̀yin lẹ́ ń bẹ́ńbẹ́ lónìí òkú tó kú ò lè ṣe nǹkan kan mọ́ ẹ̀yin lẹ́ wá súnmọ́ gbogbo wọn gọ́fúnà stéètì yín tẹ́lẹ̀ òun ni Arẹ́gbẹ́ ọ̀kan nínú stéètì tó súnmọ́ stéètì yín òun lọ síbàjò gbogbo ayé mọ̀ bí bàbá Tinubu ṣe jẹ́ sí yín ó easy fún yín láti wá làáfíà bẹ́ẹ̀ bá wá làáfíà tí ò bá rọrùn láàrin àwọn ọmọ yín ẹ pé Sultan Sokoto kó bá yín dá sí i ṣé Sultan lè pe Tinubu lásìkò yìí kó má dáhùn yọ sáré níbẹ̀ ṣé Sultan lè bá Arẹ́gbẹ́ sọ̀rọ̀ kó má gbọ́ yọ sáré pé mo ti gbọ́ sáré ṣé Sultan lè bá Òsínbàjò sọ̀rọ̀ kí ó sọ pé òun ò gbọ́ àsọ̀rọ̀ ọba kan gajù kan lọ ìyẹn kọ́ bára lé ò bá ní ṣe a sì máa bára àdúgbò ṣe a sì máa jọ sọ̀rọ̀ pọ̀ kí láàjá mọ́. Ẹni tá a fẹ́ tí ò fẹ́ ní kí láàjá mọ́. ẹ wá bàbá Sultan of Sokoto ẹ wá kàn kó ràn yín lọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yín yìí ọjọ́ orí kọ́ ni wọ́n fi tó ẹ̀yin lọ́lọ́run gbé kó àgbà gbogbo majority àwọn ọba tẹ́ sọ pé ẹ kó lẹ́yìn ẹ mọ̀kàn kálukú bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ lọ wá náà kálàáfíà ọjọba ká tó dìbò wọ́n lè mọ̀ yan Aláàfin tá a fi dìbò àwọn ọba tó kù lè mọ̀ contribute much ká tó dìbò amẹ́rù yìí ń bẹ lórí yín bẹ́ẹ̀ bá rí parí ẹ lọ bá Sultan mo jẹ́rìí pé nínú alágbára ọba ní Nàìjíríà tó dẹ̀ níbẹ̀rù Ọlọ́run tó dẹ̀ lè pè wọ́n pé ọba tó tọba ìlú yín ọba tí ń control yín ó lẹ̀ ń bára yín jà ẹ wá tí wọ́n á lura wọn déwájú ẹ̀ ní Sultan wa bí ọba máa lose ẹ jẹ́ ká lose with honour ẹ má jẹ́ ká lose àwọn political structure ilẹ̀ Yorùbá fọ́jọ́ ọ̀la ni wọ́n ń bára wọn jà ṣé ẹ lérò pé tí wọ́n bá ṣe ti Tinubu bí sọ pé àwọn ni wọ́n ń da Tinubu láàmú o rárá mi sọ bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ wọ́n ní ìrànlọ́wọ́ tán lè ṣe ṣé ẹ lérò pé táwọn bá dijú mọ́rí lásìkò yìí tí Tinubu bá lose tó bá dijọ́ táwọn náà bá dìde ṣé ẹ lérò pé àwọn ọmọ Tinubu ọmọ wò wọ́n àwọn náà ò ní kó wọn lẹ́sẹ̀ pé n tó ṣe ń jọ sí ọgbẹ̀sán ẹ̀
kó tó wá dìgbà yẹn paná oró ẹ má jẹ́ kóró ọ̀tàn mọ́ àforójaró ni ò jẹ́ kóró ọ̀tàn ẹ tètè paná oró kó tó lọ jìnnà látàkìrà náà sọ̀gìrà fíìmù àsọmọ̀tì ìnàlìbáwò lọ́tàtúndì mímú kìlàkà yásàdé ìnàlìbáwò lọ́tàtúndì mímú kìlàkà yásàdé. Bàbá wa Tinubu wà kún rọ́jú lánàá. Alali ahwali jalidan wasimatuka samatu wali wafao wasimatuka samatu wali wafao. Surely Baba wa in a trying period. Wakura jula alali jalidan. Ìmọ̀ràn mi fún Bàbá Tinubu kún rajulan alali ahwali jalidan. Jẹ́ ẹni tó jẹ́ pé lásìkò ṣòro lásìkò ìgbà tó gun ṣèkì èèyàn jẹ́ ẹni tí ó láyà jẹ́ ẹni tí ó strong jẹ́ ẹni tí ò ní lose balance tí ò ní kàtà balance. alali awali jalida àsìkò tí ayé bẹ́ẹ̀ matuka samatu wali wafa. Bàbá Tinubu ìbò gómìnà kọ́ ló fẹ́ di ìbò ààrẹ ni kò gbọ́dọ̀ mọ́ lé bẹ́ẹ̀ torí ìran Yorùbá ò gbà lọ́nà tó fẹ́ gbàgbá yìí rí. Àwọn tó ń bá kú wọ́n mọ̀ pé lọ́pọlọ já wọn lọ àwọn tí ń bẹ lókè tí ń pè ń kàbá bọ́pọlọ tiẹ̀ ti pé lọ́pọlọ Àtíkù pé ta ló sọ fún yín pàtíkù ọmọ nípa òṣèlú bàbá ńlá olóṣèlú lòun náà àwọn méjèèjì wọ́n dẹ̀ mọ̀ pé ẹnìkan ó rìtáyà ẹnìkan nínú bò tí ń bọ̀ yìí bẹ́ẹ̀ ẹni ó bá wọlé ti rìtáyà ẹnìkejì àwọn méjèèjì ò gbọ́dọ̀ páwọn tún gbé bọ́ igbá àbò wọn lélẹ̀ tó ń bọ̀ àgbà ó ti gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kan the last chance àwọn méjèèjì ni. Àmọ́ Bàbá Tinubu wà kún rọ̀jù láhùn. Alali awali jalida. Jẹ́ni tí ó gbóyà lásìkò ìṣòro ayé wasimatuka. Samatu wali wafao. Àsìkò tí àdánwò bá wà báyìí. Simatuka samatu wali wafao. Jẹ́ni tí ó máa ṣàánú àwọn èèyàn ibi ọba ṣàánú dé má wò ó pé bíbò ṣe ń lọ tó máa ṣàánú. Wasimatuka. Ìmọ̀ràn kejì tí mo ní fún Tinubu òun ni wípé má ṣerú mistake kan MKO Abiola ṣe o. Kí ni mistake MKO Abiola ṣe bó ṣe lè wù kí wàhálà yóò pọ̀ tó má ṣe mistake sọ̀rọ̀ òdì sí north torí wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n jáde fún ọ wọ́n dìbò fún ọ wọ́n plan àti dìbò fún ẹ MKO Abiola ọjọ́ tí wàhálà dé tí wọ́n àná lùbó rẹ̀ mo wà pẹ̀lú kan nínú àwọn leader north mo wà ní àjọ wà ní meeting kan tọ́jọ́ mọ́ ti Islam l'Abiola bọ́ sórí afẹ́fẹ́ ní sọ̀rọ̀ ó ní reason tán fi gbéjọba fóun torí pé wọ́n wá láti north ni bóun ṣe bá north ṣe tó òun ọmọ pé north ò kí ń support èèyàn délẹ̀ ibẹ̀ náà ni máa yẹn ti ń sọ yìí pé òun ò ní choice kóun tí a ọ̀rọ̀ máa yìí táwọn ń support ẹ̀ tó báyìí lórí ẹ̀ tó ń sọ wípé torí pé wọ́n wá láti north tó bá láti north ńkọ́ majority ìbò sórí ṣé ọ̀dọ̀ àwọn kan ló ti rí ni wọ́n ti torí pé ẹnìkan bá ẹja kọ́kọ́ lu ẹgbẹ̀rún èèyàn bó ṣe lè wù kó lè tó prepare for the worst àríwó eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni bàbá ń sáré kójú ọmọ tì ní bí tìjú bá lòdì ká máa sáré ká máa kú bàbá ń sáré ká máa kú bí kú bá lòdì ẹni ó kú nìkan kọ́ lọ́kọ́ kú àwọn kan ti lọ síwájú àti ń bọ̀ lẹ́yìn náà ò ní gbáyé. Wà kó rọ̀jú lálàlà wà lè jàlídà. A good war general mustn't count his war is lost while the war is still going on. Olórí ogun tó mogún jà kò ní máa count loss ẹ̀ pé àwọn èèyàn bí àwọn eléyìí máa ti padà àwọn tọ̀hún máa ti padà yóò lose focus kò ní jagun mọ́ you keep on fighting. Tó bá dìgbà tó mú ìnìtàn ló ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ta ló kú. Sójà mélòó ló kù lẹ́yìn wọ́yẹ ẹsẹ̀ head count ká mọ àwọn tó kù bó lórí ogun ṣe gbọ́dọ̀ ṣe nìyẹn má sí ọ̀rọ̀ sọ lásìkò yìí minimize ọ̀rọ̀ tẹ́ máa sọ bàbá tọ́rọ̀ bá ti pọ̀ jù mágàjí ọ̀padà di mágara. Bàbá Tinubu ẹ minimize meeting tí meeting bá ti pọ̀ jù èyí ó place ọwọ́ alábòsí. Bàbá Tinubu ẹ minimize visiting
tí fisiti ń bá ti pọ̀ jù wọ́n á kó tiẹ̀ níbi tí ó yẹ wọ́n kó jẹ. Bàbá Tinubu lásìkò tí gbogbo ẹ̀ ṣe rí ẹ tó kù díẹ̀ yìí gbọ́kàn lọ́lọ́run tọ́lọ́run bá pè ní tiẹ̀ ó jẹ tiẹ̀ ntọ́lọ́run bá pè ní tiẹ̀ gbogbo ayé yìí ó lè sọ di tiẹ̀. Má lose focus má derail continue fighting. Wàhálà tán bẹ́ẹ̀ fà yìí bá dúrà bá gbà òun gangan ni ó jẹ́ àwúre tọ́lọ́run fi gbàdúrà rẹ̀. Ìyẹn tọ́lọ́run bá ní wọ lọ́kàn àmọ́ tọ́lọ́run bá ní Tinubu kọ́ lọ́kàn kò sí tẹ́nìkan ṣe àmọ́ àbí Ọlọ́run kọ́lọ́ jẹ́ òkàn Tinubu. Wà kó rọ̀jù láàlálẹ́ àwa àlìjárídà wà sí mẹ́túká sàmà àdúrà níwà wà. Tí bàbá Tinubu ò gbọdọ̀ ṣe lásìkò yìí máa ń darí ti ẹnìkan pé ò sí solution lọ́wọ́ ẹ̀ máa rán àwọn èèyàn máa delegate power máa ń darí ti anybody. Bàbá mi ló máa ń pòwe kan fún mi bàbá mi máa ń sọ fún mi wípé bàbá mi máa ń pòwe yẹn wípé ajá ránhunràhun ló máa ń pakún nígbà míì ajá rándanrandan tẹ́bi ti pa ikún tí àwọn ajá tí wọ́n jẹun yóò lè pa ajá ránhunràhun wa máa pa ńgbà míì. Àwọn tí ń bẹ lọ́wọ́ yín nínú ọ̀rẹ́ ẹ má jẹ́ kí wọ́n reduce ẹ máa wọ́ rẹ̀ kọ́ rẹ̀ àfáàní wàhálà ìsákẹ́ fi ìrùn àlìfòkìlẹ̀ wà sọ ibi. Fàyínà àdúwà wà ìdánlákẹ́sìrò. Fàyínà àdúwà wà ìdánlákẹ́sìrò. Àfáàní kò tí tó pè lọ́rẹ̀. Wàlẹ́ ìsàkẹ́sìrò. Kò tí pọ̀ jù. Àlìfòkìlẹ̀ wà sọ ibi. Ọ̀rẹ́ múlẹ̀ thousands. Ọ̀rẹ́ àdúgbò thousands. Ọ̀rẹ́ country thousand àfáàní ò tí tó pè lọ́rẹ̀. Ilé ìwàsàn ibẹ̀. Ọ̀tá ẹyọ kan pé ẹgbẹ́ lórí internet ẹ máa bá mi tẹ like and love ẹ máa share ẹ máa like ẹ comment ẹ máa tẹ like and love ẹ máa flag lecture yìí dáhùn ẹ dáhùn. Ọ̀tá ẹyọ kan ó ti pọ̀ jù. Wàlẹ́ ìsàkẹ́sìrò. Àlìfòkìlẹ̀ wà sọ ibi. Kọ́rẹ̀ ọjẹ́ millions kò tí tó pè lọ́rẹ̀. Wàlẹ́ ìsàkẹ́sìrò. Ọ̀tá ẹyọ kan nígbà míì ó lè dàyàn lágbòsí. Àlìfòkìlẹ̀ wà sọ ibi. Ni mo fi tún darí ọ̀rọ̀ sí bàbá Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ̀sùnmọ́ àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta yìí bí iṣan ọrùn ni. Tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ ẹ jẹ́ kí ìran Yorùbá gbọ́ update lẹ́nu yín níbi tí mo ṣiṣẹ́ dé ni. Bàbá wa láàfin bí ò gífù update gbogbo èèyàn mọ̀ táwọn oníròyìn gbé pé ó invite Arẹ́gbẹ́ wa ó invite Tinubu wa Ọ̀ṣínbàjò ló fẹ́ pè tọ́lọ́jọ́ fi dé. Nínú ẹni ẹ wá fẹ́ràn ní bàbá Aláàfin wa ẹ gbìyànjú ẹ parí iṣẹ́ yẹn má jẹ́ kó kú sọ́nà ọwọ́ tó kù níwájú yìí ó tó kí wá sáwọn nìkan kódà tó fi dí ọ̀rọ̀ àwọn Afẹ́nifẹ́re ẹ pè wọ́n ẹ bá wọn parí ìjà ní bẹ́ẹ̀nbẹ́ tí bàbá bá ń sọ wípé ọmọ mi kọ́ ló tọ́ sí nǹkan kan bẹ lábẹ́ ni o kò sí bàbá tó rí ẹ dàrú kò sí bàbá tó yí lórí ẹ má jẹ́ kó lọ bẹ́ẹ̀ bàbá wọ ní Ilé Ifẹ̀ mo gbé yẹn kọ́ yín lọ́rùn ẹ wá rí níparí gbogbo ẹ̀yin tẹ́ ń da yín ran Nàìjíríà tẹ́ ń dà wá láàmú Ọlọ́run sọ̀tàn kan fún wa nínú Al-Qur'an Balaam ọmọ Báwọ̀rà òun ni wọ́n lọ gbé iṣẹ́ bá pé a fẹ́ kí Musa àtàwọn ọmọ Israel kan wọlé lérí ilẹ̀ lérí ló sì wà yìí báwa dínà mọ́ má jẹ́ kó débi báyìí ó gbìyànjú ó sa ogun lákọ̀ọ́kọ́ Ọlọ́run ọgbà fún tó bá jẹ́ ẹni tí máa ń sa aburú sáwọn èèyàn ó try lákọ̀ọ́kọ́ ó fail ó try lẹ́ẹ̀kejì ó fail má try lẹ́ẹ̀kẹta ó lè yíwọ́ ló jẹ́ kí n sọ fún bàbá President Buhari ẹ má jọ àwọn kan nínú olóṣèlú tí wọ́n ti lọ ẹ jọ àwọn kan nínú olóṣèlú tí wọ́n ti lọ olóṣèlú tó bá lo agbára tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tán yányán wọn ì nítàn tó dáa wọ́n dẹ̀ máa ń regret at the end of the day ìkẹta wọn wà ní nísinmi ọkàn tí wọ́n fi jáde láyé olóṣèlú tó bá jẹ́ wípé tí wàá ní sùúrù jù aburú ń ṣẹlẹ̀ wàá ní sùúrù ní wòran orúkọ wọn bàjẹ́ iyì wọn bàjẹ́ ìtàn òní kọ̀ọ̀kan rí nípa wọn. ẹ má jọ àwọn kan nínú ètò ìjọba ayé
bí Abacha ṣe gbìyànjú tó bí bàbá IBB bó ṣe gbìyànjú tó nínú ètò ìjọba orí IBB pé gan tọ́rọ̀ bá dọ̀rùn sí kí ló rọ́bìṣì gbogbo achievement ẹ̀ ó annul June 12 annulment of June 12 ló rọ́bìṣì gbogbo àṣeyọrí IBB ó dìde pọ̀ fẹ́ ṣe president padà gbogbo ìgbà tó bá dìde June 12 yẹn ní rí níwájú ẹ̀ tí wọ́n ń kọ́ fún bó ṣe ní ọpọlọ tó mistake ẹyọ kan kékeré ó sì rọ́bìṣì gbogbo àṣeyọrí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì Abacha bó ṣe gbọ́n nínú sójà tó láyà l'Abacha wa kò sí tí ó lè kọlù ẹwà tìgbà tó gbogbo kédà tí sójà máa dé láyé l'Abacha dé kò bẹ́ síwájú ó tó ní ó ṣe wàhálà ni ó fi wá dókè mistake ẹyọ kan péré ó sì rọ́bìṣì gbogbo tó ṣe so nìkan ní kówó jẹ ni tí wọ́n fi wá rántí owó tiẹ̀ ní Switzerland tí wọ́n rántí owó tiẹ̀ ní Germany nǹkan ẹyọ kan ló rọ́bìṣì ẹ̀ kí ló rọ́bìṣì ẹ̀ ó ní opportunity àti right run di IBB kò right ẹ̀ títí tí nǹkan yẹn fi expire mọ́ lọ́wọ́ ó tán ní tí ò jẹ́ kó ló kàn kí ló sọ OBJ dẹni tí Nàìjíríà ń pè ní stateman lẹ́nu ìgbà tí temptation wá lórí pé má gbéjọba alẹ̀ temptation wá lórí pé má gbéjọba fún un ó sacrifice ambition rẹ̀ ó gbéjọba yẹn sílẹ̀ ló fi di stateman dùn ní àárọ̀ yìí Goodluck Jonathan ẹjọ́ dìbò ní bàbá Buhari ìgbà tí wàhálà dé torí pé wọ́n fẹ́ defeat òun gbogbo ọ̀nà tí wọ́n rí wọ́n gbégbà ọjọ́ pé wọ́n ti defeat òun orí òdodo ó tètè surrender fódodo lọ́sọ̀ Goodluck Jonathan dẹni tí ń wọlé Aso Rock wàá bá yín tẹ̀jọ́ ń ṣe meeting lónìí lọ́sọ̀ Goodluck Jonathan dẹni tí the world recognize ẹ̀ bàbá Buhari we all know you to be an honest man ẹ follow pàtì àwọn tí mo wí orúkọ yín rẹ́kọ̀dù rẹ tẹ́ ẹ ní kó lè bá remain forever and ever mo bí Ọlọ́run fún bàbá Buhari Ọlọ́run á jẹ́ kẹ́ sọ̀kalẹ̀ láyọ̀ àmín Ọlọ́run ò ní fìjọba yìí pa rẹ́kọ̀dù rẹ rẹ́ àmọ́ o ẹ̀sìn tó tọ́ ni o bómi àgbàrá bá ń sàn bọ̀ kéèyàn má fọwọ́ di omi àgbàrá lẹ́nu ni o bọ́ ọ bá fọwọ́ di omi àgbàrá lẹ́nu ó lè ya lọ́kọ́lọ́ wọlé o ntí ń fa erosion ní ń fa omi yalé kí ló fa erosion wọ́n di omi lọ́nà ibi tó yẹ kó gbà ní wàlá ìsákẹ́ fi irun. kálífù ilé wàsọ ìbí àìnà àdúrà wá ìdá lákẹsìrò. Bàlámù ọmọ Báwúrà níparí Bàlámù ọmọ Báwúrà òní ẹ̀ lọ́ọ́ bá wọn ní báwa dínà mọ́ Musa kọ́ mọ́ fi débì kọ́ mọ́ wàá dolórí ìlú yìí olórí ìlú yẹn gangan ìwọ lágbè fún Bàlámù ó try lákọ̀ọ́kọ́ kò rí ṣe ó try lẹ́ẹ̀kejì kò rí ṣe ìgbà tó dé lẹ́ẹ̀kẹta àṣàsí mú àwọn ọmọ Israel ọba mi ní tẹ́ ẹ bá fẹ́ jagun ẹ wọnú ìlú yẹn lọ́kẹ́ lọ́jà fẹ́tọ̀ yín wọ́n láwọn ò lọ wọ́n ní rẹ̀ Musa ibi antawaro bukafakọ tilan iná ahuna kọ ìlú ìwọ àtọ́lọ́hùn rẹ lọ́ọ́ bá wa jà nínú ìlú bẹ́ẹ̀ bá ṣẹ́gun tán ẹ pè wá káwọ́ wá ṣèjọba nítorí Ọlọ́run nínú àṣàsí ràn wọ́n wá kọlù bínú Ọlọ́run àṣàsí yẹn ló gbé wọn kọlù bínú Ọlọ́run ni wọn ò fi gbọ́dọ̀ sọ́lọ́run lẹ́nu ló fa ìtàn 40 years in the wilderness ìrìn 40 days ó wá di 40 years mọ́ Musa àtàwọn èèyàn rẹ̀ lọ́wọ́ níjọ́ tọ́lọ́ yọ́nú sí wọn làdánwò kan Bàlámù ọmọ Báwúrà o àwọn ọ̀ràn kan bẹ lórí 40 years in the wilderness ní Nàìjíríà yìí níjọ́ tọ́lọ́ ń bá yọ́nú àti ìmọ̀jọ́ tọ́lọ́ wọn yọ́nú ó dàbí ẹni pọ́lọ́ sí tán fẹ́ yọ́nú bọ̀ sí wọn àwọn tí wọn bá ń bẹ níjọba nígbà náà wọ́n lè forí kó àdánwò ayérayé Bàlámù ọmọ Báwúrà ó lówó ó lóògùn ó lágbára ó ní sójà ó ní gbogbo nǹkan òun náà ní sọ lórí ibẹ̀ yẹn tẹ́lẹ̀ temptation ló dé kó dẹ̀ gbà fọ́lọ́run kó jẹ́ kí Musa wọ̀lú òun náà ní ìbá tó continue láti mọ̀ jẹ́ bàbá àgbà lọ́ba lọ fọwọ́ dínà lọ́ba sa àṣàsí yìí ó lọ fi sábẹ́ àpáta làṣàsí bá dáhùn Musa ò bá rí ìlú wọ̀ nítorí ìbínú Ọlọ́run tàṣàsí yẹn fà níjọ́ tí Ọlọ́run dé sí Bàlámù nítọ́lọ́run òfin tí àdánwò tí òfin kan ẹnìkan rí láyé lọ́lọ́run fi kàn kí ni Ọlọ́run ṣe fún Bàlámù ó jókòó lórí àga ọlá àwọn ìjòyè jókòó tì lọ́ba ní bí mo ṣe jókòó yìí mo dẹ̀ lè di ajá o agbára yẹn ń gùn mí o wọ́n ní bàbá ẹja ariwo ẹdán wo ẹja gbọ́sẹ̀ wò
lọ́ba lanu orí bá dorí ajá ọ̀nà ọwọ́ dọwọ́ ajá ìrú yọ nídìí ẹ̀ gbogbo rẹ̀ ọba di ajá ó gbogbo ó fẹ́ padà sí ènìyàn padà kò rí ṣe ní a bá yọgi sí wọn lè kúrò nílùú lọ́ba dẹ̀ràn gbó ẹranko kan bẹ tán ń pè ní ajá komi ìmòyìnbó ẹ̀ ajá ni àwọn wild dog àwọn ọ̀ràn bàlámù ọmọ báwọ́rá ló di wild dog dèní àwọn kì í ṣe kókò wild dog làwọn bí ajá ni wọ́n ti rí bẹ̀tà wọn burú bí eléèmọ̀ ìran bàlámù ńlọ lọ di ajá ko ọlọ́run wá sọ fún wa nínú Kùránì kí lọ́lọ́run wí. walau shi'na larafa'nahu Kùránì walau shi'na larafa'nahu biha agbára tó lò nígbà yẹn tèmi ọlọ́run bá fẹ́ ni agbára àjọba agbára ogun tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ èmi ọba gbé kúrò nílẹ̀ pé kẹlòmí ọmọ fi rí lò mọ́ walakin akhlada ilal ardi àmọ́ mo sí agbára àjọba kù lórílẹ̀ ayé fẹ́ni tágbára àjọba ó sì lọ́nà tí ó sórí ibú walakin akhlada ilal ardi agbára ogun mo sẹ́kù lórílẹ̀ ayé wàtàbà hawa ọlọ́ni wàtàbà he follows his personal desire, whims and caprice. He follows his personal desire. Ntí ẹ ọ̀tọ̀ ní tó yẹ kó ṣe ìfẹ́ ẹnu rẹ̀ ló tẹ̀lé. Ìfẹ́ ẹnu pé tí mo bá ṣe kí ni ó ṣẹlẹ̀. Lágbájá ò ní lọ, tàmọ̀dò ò ní lọ, kí ni ó ṣẹlẹ̀. Ìfẹ́ ẹnu tó tẹ̀lé nìyẹn. Famasaluhu kamasalil kalb. Ọlọ́run ní àpèjúwe orí burúkú tí mo fi kàn ọwọ́ àpàdàdà gẹ́gẹ́ bí ajá ń tàmí alẹ́ ìyá tó bá gbé nǹkan hánu yọ ya hàn kalẹ̀ ni. Tó bá ju nǹkan sílẹ̀ tí ó sí nǹkan lẹ́nu ẹ̀ yọ ya hàn sílẹ̀. Ọlọ́run ní eléyìí ní àpèjúwe àwọn tí wọ́n máa pe àrísàmì mi nírọ́ ó dínà máa ń yàn lọ́tún Ọlọ́run gbé gòsì ó dínà máa ń wájú Ọlọ́run gbé gbẹ̀yìn tó o bá sọ́ra ìwọ gangan lẹ́sìn tí ó kò débi tí ń lọ. Ọlọ́run ní ànábì fọ́ksọ́sọ lè kọ́sọ̀s bá mi sọ̀tàn yìí fún àwọn alágbára ayé tí wọ́n máa fara nílẹ̀ kúnnù tẹ́kọ̀ ọmọ wọn tí ò ní sówó owó ara wọn tí ìsepówó tí wọ́n ń bẹ̀bẹ̀ fọ́ksọ́sọ lè kọ́sọ̀sọ̀ bá mi sọ̀tàn yìí fún wọn. Bóyá wọn á lè ronú pé gbogbo agbára tọ́lọ́run ní ṣe gbogbo agbára kò sí lọ́wọ́ èèyàn. Ibo lẹ̀ dá ń ságbà lọ tí ò ní bọ́ Olúwa. Ibo lẹ̀ dá ń ságbà lọ tí ò ní bọ́ Olúwa. Ṣèwájú lẹ̀ dá ó gbà ní tí ò ní bọ́ Olúwa. Abẹ́yìn lẹ̀ dá ó gbà ní tí ò ní bá láwọ̀. Gbogbo tí ó bá máa jà fún máa ṣe lọ, ẹnìkan ò ní gbàdúgbò sá. Gbogbo orílẹ̀-èdè ayé ni wọ́n ti protest. Tìran Yorùbá ni máa ń jọ mí lójú. Tí Yorùbá bá bẹ̀rẹ̀ protest, property yẹn tó jẹ́ pé yẹn lẹ́ni ní Yorùbá máa lọ súnná láì jẹ́ pé wọ́n forí èèyàn gbégbó. Gbogbo àgbáyé ni wọ́n fàyè gba protest. Ẹ lè protest tára bá ní bẹ̀tíkẹ́lẹ̀ bá débi ká ẹ máa sun property ìjọba níná. Ẹni tí ń bẹ níjọba lónìí kọ́ lónìí òun á kúrò bẹ́ẹ̀ lómi ò tún succeed jẹ. Mọ́tò tẹ súnná lẹ́kọ̀ọ́ ń jọ sí. Owó yẹn tí wọ́n bá fi kún owó tírèènì tí wọ́n gbé dé nsìn. Ṣé tírèènì yìí ò ní pọ̀ ju yẹn lọ? Police station tẹ́ ẹ sun tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n àmọ́ tí ìkọ́ mi ìdò ní àárọ̀ yìí ní gbogbo state tí wọ́n ti sun police station náà. Kí ló dé? Tẹ́ ẹ bá protest ẹ protest èwo làbúrò máa pààyàn. Èwo làbúrò máa sunlé onílé ná èwo làbúrò máa sun mọ́tò ẹ̀tọ́ wá sun mọ́tò tálíkà ìgbẹ̀yìn tẹ̀jọ́ ń jìyà náà lẹ́tọ̀ kan náà sí. Even bó jẹ́ mọ́tò ìjọba kò wọ́ ọ̀fẹ́ fẹ́ni torí ẹ bá pé ẹ protest ẹ jẹ́ kí ìjọba ọmọ ìpín tá à ń ṣe yí ọ̀dà àmọ́ kò ẹ gbọ́dọ̀ bà nǹkan jẹ́ kí lẹ wá débẹ̀ ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ ronú EndSARS tẹ́ pariwo ń jọ sí ṣe é gbúrò pé sun mọ́tò ẹ̀yọ̀ kan náà lẹ̀ Ìgbò ni lásìkò EndSARS ṣe é gbúrò pé sun mọ́tò ẹ̀yọ̀ kan náà nílẹ̀ Haúsá ni lásìkò EndSARS gbogbo nǹkan dúkìá yín lẹ sún náà tán omi ilẹ̀ tó ń bá bọ̀ yìí àbí Ọlọ́run Allahumma najina ma najina wala tu'allikina ma aliki ya azizu ya gafaru ya rabbal alamin Ọlọ́run wàhálà Nàìjíríà
mọ́ ṣe wá lọ́kàn nú ẹni tí ó forí kó ń bẹ̀ mọ́ pa wá rẹ́ pẹ̀lú àwọn tó parẹ́ fún ṣe wá lọ́kàn nú àwọn tó wà là nítorí ìbò àwọn tó jẹ́ kán yè àwọn tí wọ́n wà live láti rí ẹ̀yìn gbogbo géèmù àti dírámà tí ń play mọ́jọ sẹ́yìn wa jẹ́ ká rí ẹ̀yìn rẹ̀ jẹ́ kẹ́mi wá ogun oríire bẹ̀ ni ó pín fún wa ọlọ́run bí nira owó ṣe pọ̀ tó mọ́jọ olè mọ́ wa ọlọ́run jẹ́ fún wa kò sẹ́ni ó ní káàsì lọ́wọ́ àwa tá a jókòó yìí gan bóyá lẹ́nìkan nù wá ní 5,000 lápò a lè ní náírà díẹ̀ lákàntì o a lè ní náírà díẹ̀ lákàntì àwọn bó káàsì wà nígbà jẹ́ pé tó bá ṣe 5,000 a fẹ́ ṣẹ́wó lọ́dún pos kan ó ní ká mú 2,000 wá lórí 5,000 èló lọ́wọ́ á kù gbogbo owó lọ ti gbà tán nísìn bẹ́yìn ọba ara apple ní 300 naira transfer ni bí ọba ti gba transfer àwa náà rà mọ́ gbé nǹkan rẹ lọ oúnjẹ nìkan ló pàtàkì ọlọ́run o mọ́ fi bí pa wá o fa innaka alla tajua fiha wala ta'ra mọ́ jà ń rìn òhò láyé ọlọ́run mọ́ fi bí pa wá ọlọ́run bá ní rọ ìjọba nàìjíríà mọ́ jẹ́ kí ìjọba yóò dàrú bá wa gbé kabi tí ó jẹ́ oríire fún wa ẹni tí ó di president gbogbo wa tínú wọn máa dùn pé nàìjíríà ti dìlú òyìnbó tuntun olúwa bá gbé wọn síbẹ̀ bó ṣe lè wọ́n dínà tó ọlọ́mọ gbà fún wọn ẹni tí ó kóríire bá wa ni kò bá gbé síbẹ̀ wọn àfikàn ṣoṣo rẹ bẹ̀ àfàìníkù rẹ bẹ̀ àfi bíbẹ̀ láíláì rẹ bẹ̀ ọlọ́mọ àwọn tí ń bẹ lórí àìsàn bá gbé wọn dìde àwọn tí ń bẹ nípa ìlóyún fún wọn ní ọmọ alágbàríkà àwọn tí ń wà nínú oyún bá ní sọ wọn kalẹ̀ wọn àwọn tá ti jẹ àtìmúdìrọ̀rùn tó dìnira fún ọlọ́run ò bá ní sọ́ dìrọ̀rùn fún wọn àwọn tó ti dìrọ̀rùn fún mọ́jọ tó dìnira ọlọ́run olúwa gbogbo insecurity Nàìjíríà bá wa panẹ́ kunna ya naru kuni bardan wa salama ala Ibrahim kunna ya naru kuni bardan wa salama ala Ibrahim kunna ya naru kuni bardan wa salama ala Ibrahim iná wàhálà tí ń jó lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà olúwa bá ní bu omi tútù sí má jẹ́ kó jó mọ́ ọlọ́run bá ní pa ogun Boko Haram bá ní pa ogun bandits bá ní pa ogun olè fìtínà tó kún Nàìjíríà yìí ritualist olúwa bá ní pa ogun ẹ̀rùn jẹ́ ká gbáyé àlàáfíà bá a bá dọ̀run jẹ́ ká tún rálì jẹ́ náà o àfikàn ṣoṣo rẹ bẹ̀rẹ̀ ọlọ́run àfàìníkù rẹ bẹ̀rẹ̀ àfi bíbẹ̀ láíláì rẹ bẹ̀rẹ̀ ẹni fẹ́ ra lé ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe akéwògbà góòdà bá a dòwò anílẹ̀ ń gbogbo Yorùbá àwọn ilé tó wà lọ́nà Èkó yẹn ó sì wà ń bẹ̀bẹ̀ o a ní bó ní di 5,000 acres a ní along Ìbàdàn Lagos expressway tó fèsì títì ọ̀kan fèsì títì ọ̀kan wà lẹ́yìn ẹ̀ méjèèjì òwọ́n owó bíntín ni a dẹ̀ ní plot of land táǹtà lówó tó kéré jù tó lè rí anywhere nílẹ̀ Yorùbá ní Alápákó bákan náà a nílẹ̀ kan náà tó náà wà lẹ́gbẹ̀ẹ́ regime camp ní Ayétòrò ilẹ̀ kọ́lé lòun náà residential ni ẹ bá wa dòwò pọ̀ ń bẹ̀ a nílẹ̀ lọ́nà Ìbàdàn sí Sẹ́yìn farmland industrial land bó ní di 5,000 acres a yọ fún ẹ lọ́nà Ìbàdàn sí Sẹ́yìn àwa nílé tí wọ́n fẹ́ tà abẹ́ẹ̀rí nǹkan àdánwò kan Nàìjíríà débi pé àwọn èèyàn fẹ́ talé àṣìrẹ́ ni tí ó rà nígbà tí ebi ń pa àwọn èèyàn ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń polówó nígbà tí mi ò tí ì fọnú bó mo ṣe fẹ́ fọ ara inú ni màá kọ́kọ́ fọ kí n tó fọ ara anílẹ̀ tó pọ̀ táwọn èèyàn fẹ́ tà ọlọ́run kó bo àwọn tí wọ́n fẹ́ tà náà láṣìírí ẹ̀yin tẹ́ rà náà ọlọ́run kó bo yín láṣìírí ájì 2023 ẹ sanwó fún iléeṣẹ́ Akéwùgbà Gold ẹ má wo ti King FM Prince Lawal tó sì fún wa kò lè affect wa kò sì affect ájì wa ẹ sanwó sọ́dọ̀ wa Prince Lawal owó tó gbà lọ́wọ́ iléeṣẹ́ wa fún àjẹ last year ó sì wà lọ́wọ́ ẹ̀ close to 50 million naira gbogbo àdúrà lẹ́yìn náà bá a ṣe lé lórí àmọ́ pé ní ọba tó ní iléeṣẹ́ rédíò Nàìjíríà tó dá FM ní Nàìjíríà tó sì lórúkọ àmọ́ pé wọn náà tún lè ṣerú ẹ̀ ọba yẹn nu jẹ́ rẹpẹtẹ the irony of the story ni pé àwa táwọn wò pé ká jẹ halal orúkọ tá a ní ìyá àti ibi àbáyédé ìpínlẹ̀ bá fẹ́ lu jìbìtì yóò jẹun jìnnà àwa àrùbá àníjẹ jìbìtì àjẹ àfẹ́ haram àwa ń ṣe iṣẹ́ ogun ara wa ẹnìkan sì tún wò pé àwa ló yẹ kóhun tún gba owó lọ́wọ́ ẹ̀ gbogbo bí bá dé gbogbo àwọn agbófinró bẹ́ẹ̀ débì ẹ̀kan wọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ̀hùn ẹ̀kan wọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kan rí kankan dà yín láàmú wá lónìí wá lọ́la ni àmọ́ Ọlọ́run mọ̀ bí ó sì bá wa ṣe tá a fi gba nǹkan wa lọ́wọ́ ẹ̀ kò lè affect àjì wa àtọ̀ gbogbo nǹkan wa ló stand ẹ sanwó yín fún àjì wa bákan náà tó fà á ní license wọ́n dẹ̀ fún wa ní allocation but àjì wa overflow bó ṣe rí lẹ́sìn yẹn ó ti pọ̀ jù à ń wọ́nà àbáyọ la fi pe ọ̀rẹ́ wa tó sì náà ní allocation a dẹ̀ rí dọ́kúmẹ̀ntì lọ́wọ́ ẹ̀ lóòótọ́ a sì sanwó lórí dọ́kúmẹ̀ntì pọ́nfọ́n náà la allocation má ṣe fáwa náà ntọ́fà tó fi lọ́nu o kì í ṣe pa aṣojú kòkòrò kankan
a sì ti mọ̀ ti pẹ́ ní mo ń bá wa ra tíkẹ́ẹ̀tì ta tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ fáwọn èèyàn wa tí bá ń lọ nítorí a kó sí lọ́wọ́ òjò báyẹn lọ kò dé affect wa àbí ọlọ́run fún náà ọlọ́run bá àrọ̀ lọ́kàn jẹ́ kó sanwó yẹn lọ́nà àpọ́nlé kó má jẹ́ pé ọ̀nà àbùkù ló máa fi sanwó yẹn mọ̀dẹ̀bẹ̀ ọlọ́run àwọn ọmọ rẹ̀ ọlọ́run dá àwọn ọmọ rẹ̀ ó lè prevail lé lórí kí ègún tí ń ṣe yìí kọ́ mọ̀ràn gbogbo ọmọ rẹ̀ ọlọ́run jákó àwọn ọmọ ẹ̀gbọ́n wọn sì bá bàbá wọn sọ̀rọ̀ King FM Prince Lawal nìbàdàn kó lè sanwó tó jẹ Rauda travel ọlọ́run kó ṣàánú wa umra Ramadan àwọn èèyàn ti sanwó tọ́pọ̀ sọ́dọ̀ wa ẹ túbọ̀ tún sanwó sọ́dọ̀ wa a nídìí àwọn èèyàn tó pọ̀ láti kó lọ fún umra Ramadan yìí inú haram la máa ń gbé àwa kì í gbébi tó jìnnà oúnjẹ sì wà fún yín ní sinu ní sáàrì ìrìn àjò wa a ti kúrò ní Nàìjíríà láti Ramadan 17 àwa ti gbéra Ramadan 17 Medina lákọ̀ọ́kọ́ wọ̀ a lọ́jọ́ méjì Medina a try láti kírun jímọ̀ lẹ́yìn yẹn báyìí a lọ lọ́jọ́ mẹ́wàá tó kàn ní ìlú Mẹ́kà ni àwọn tó bá fẹ́ lọ Dubai lábá tí ń sinu tán báyìí wọ́n á proceed sí Dubai láti lọ lọ́jọ́ mẹ́ta àwa náà la ṣètò ẹ̀ fún wọn Ọlọ́run kò ṣe nírọ̀rùn fún wa ẹ mọ̀ mọ́ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School ilé ẹ̀kọ́ wa dáa o a sì ní hostel tó dáa a sì nílé kéwú tó dáa àti school a ní nìbàdàn a ní lọ́yọ̀ọ́ tí kò múra àti gbéra sọ ẹ mọ̀ mọ́ yín wá sọ́dọ̀ wa Ọlọ́run jẹ́ káwọn ọmọ náà ní àlùbáríkà ju àwa tá à ń kọ́ wọn lọ àfikún ṣoṣo Ọlọ́run bí Ọlọ́run bákan náà ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ text message tó bá ń bẹ ní Nàìjíríà tó bá jẹ́ pa broad ló wà ló WhatsApp tó bá ń bẹ Nàìjíríà náà tó fẹ́ wá sí ọ́fíìsì wa physical á bẹ̀ ṣe lórí WhatsApp tó máa jẹ́ internet ibẹ̀ náà ibi ọba wà náà ló ti rí ọkọ̀ ara London ó rọ̀kan London Amẹ́ríkà ọ̀rọ̀kọ̀ l'Amẹ́ríkà Nàìjíríà ọ̀rọ̀kọ̀ ní Nàìjíríà bá a ṣe ń ṣe nìyẹn ilẹ̀ Lárúbáwá ọ̀rọ̀kọ̀ tiẹ̀ ní Nàìjíríà tàbí ilẹ̀ Lárúbáwá àwọn Schengen country àwọn náà ọ̀rọ̀kọ̀ wọn ó rí ìyàwó wọn níbi tí wọ́n wà 08057818180 08057818180 gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbọ́ wá sí wa àdúrà tó sí ẹ níjà ayé lọ ẹ̀yin o ká má ti bẹ̀rẹ̀ ní ẹ ti rọ́dé orí ọlọ́wọ́ máa rọ́dùn lọ́wọ́ ẹ ra àánú Ọlọ́run ẹ ní kónú àdánwò gbogbo owó tẹ̀ fi ń ra dátà Ọlọ́run máa yóò máa ṣe ní ìlọ́po fún yín ẹ ní kébù sí ìrora ẹ ní kébù sí òbí Nàìjíríà Ọlọ́run bá ní fi lọ́kàn balẹ̀ wọlá títóbi Al-Qur'an mo rántí ọmọ ìyá mi Sunday Igboho Ọlọ́run ò bá ní mú Sunday Igboho wọ Nàìjíríà pẹ̀lú àpẹẹrẹ má jẹ́ kó rásájò ní tí ń lé Olúwa ò bá mi gbèjà rẹ̀ bá mi dúró tì mo fi kan ṣoṣo rẹ̀ bẹ̀ Ọlọ́run ọgbọ́n àti mọ̀ tọ́lọ́run ó kọ́ òun àti bàbá Tinubu bàbá àtọmọ tí wọ́n fi dọ̀kan láti fight fún ìran Yorùbá Ọlọ́run kó kọ́ àwọn méjèèjì wọlá títóbi Al-Qur'an subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah níbo lẹ dáhùn ságbà lọ tí ó níbo Olúwa níbo lẹ dáhùn ságbà lọ tí ó níbo Olúwa ṣé wájú lẹ dá ó gbà ní tí ó níbo Olúwa abẹ́yìn lẹ dá ó gbà ní tí ó ní bá láwọn gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ ẹnìkan ò ní gbàlúbọ̀sà ó ẹ̀fọ́ ara mi ò níbo lẹ́yìn ẹ̀yin ìran akéwùgbẹ̀rú l'Abẹ́òkúta ìran akéwùgbẹ̀rú t'Ọ̀yọ́ ìran akéwùgbẹ̀rú t'Ìbàdàn à ń bọ̀ wá fíṣítì yín lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo wa látijọ́ mọ̀ kí n má sọ déètì for security reason àwọ̀ Ẹ̀gbá ìran akéwùgbẹ̀rú àwọ̀ Ẹ̀gbá láti wá bá akéwùgbẹ̀rú tìlú Ẹ̀gbá ṣèpàdé lọ́sẹ̀ tá a fẹ́ mú yìí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.